ṣé wọn náà rí pé o ti gbójọjọ orí rẹ lọ. àfisọ́tún. èyí ọmọ kéékèèké mélòó lọ́jọ́ orí rẹ tó wà ń bọ̀ bíi pépà. àfisọ́tún gan ibi. ọ̀wá ṣàpù níbi ìrìn mọ́. ọwọ́ akọ z jọ́mi ọkọ̀ z jọ́mi ọkọ̀ o jọ́mi ọkọ̀ v jọ́mi ọkọ̀ i. wọ́n ní kátá. sọ́yìn. ọwọ́ ní hẹ́gẹ́hẹ́gẹ́. ní tààtún. dákun ó dọ̀wọ́ rẹ torí Ọlọ́run. àfisọ́tún gan ibi. jọ máa mú gbogbo ẹ̀. àfisọ́tún gan ibi. àwọn olóni. àfisọ́tún gan ibi. àbá olóṣù sẹ́yìn Commander. àfisọ́tún gan ibi. jọ máa mú. àfisọ́tún gan ibi. gbogbo ọkùnrin tí èyí bá mú ẹ ti máa rí bí ète rẹ̀. àfisọ́tún gan ibi sọ́yìn kan ní tààtún. gbogbo àwọn dókítà yìí wọ́n mú kísà. àfisọ́tún tìyàwó rẹ̀ náà ni o. sọ́yìn kan ní tààtún. kódà gbogbo àwọn lógun ọ̀fẹ́ yìí. kí ni jẹ́ lógun ọ̀fẹ́? àfisọ́tún gan ibi. yóò ìmú. àfisọ́tún gan ibi sọ́yìn kan ní tààtún. àfisọ́tún gan ibi sọ́yìn kan ní tààtún. yóò mú kó mú tẹnu kó tún mú. Oya tún sàrúnjàtì, ọ̀nà sọ̀lẹ̀ àtú. ṣe ara àwọn èèyàn dìde ni. ọ̀nà sọ̀lẹ̀ Bàbá wa àtú. dìbò. àfisọ́tún lìgọ́yìnbí. láhàyà àfìdí. àfisọ́tún anabi lìgọ́yìnbí. sallallahu alayhi wa sallam anabi ní kò sí tìjú nú ẹ̀sìn. àfisọ́tún lìgọ́yìnbí. ntọ́ tú igi ẹlòmíín nù ni. àfisọ́tún. wọ́n wá pè wọ́ àfi kéèyàn kọ́ wọn kéèyàn fún wọn ní dìrásá rẹ̀ dáadáa. ẹlòmíín wọ́n ṣe ìyàwó tán báyìí ọkọ máa da pálẹ̀ ni. àfisọ́tún bọ̀bọ̀bọ̀ lìgọ́yìnbí. yọ da pálẹ̀ ìyàwó náà da pálẹ̀. wọ́n kàn máa wọlé náà ni wọ́n wọlé èèyàn sì gbọ́dọ̀ ṣe mọ̀láàbà. àfisọ́tún lìgọ́yìnbí. ọ ṣe mọ̀láàbà kọ́bùlà mọ̀dáhálà. àfisọ́tún lìgọ́yìnbí sọ́yìn èèyàn kan máa ní ṣàlù alákòótó kírun ni. àfisọ́tún lìgọ́yìnbí. al-isti'aratu afdalu min al-kinayati wal-kinayatu afdalu min at-tasrih. àfisọ́tún lìgọ́yìnbí sọ́yìn. bọ̀bọ̀bọ̀. kayfa ya qawmi yastawi sayubani wa man haddam. àfáàrẹ àtàfà jagbajagba wọ́n yàtọ̀. Jazakallahu. sí àsìkò Jazakallahu. ó yẹ kí n bù ú jó yín lára jù bẹ́ẹ̀ lọ. Jazakallahu. kí gbogbo agbada yẹn wet. Jazakallahu. mo fi tiyín mo fi kí baba ń sọ̀rọ̀. Jazakallahu. mo kí yín púpọ̀. Jazakallahu. gbogbo ẹ̀yin afáwa onímàálù. Jazakallahu. Rabbul arshi khairan. Honorable. oríṣiríṣi àwọn ọ̀nàrẹ́bù ló wà. Jazakallahu. àwọn kan bẹ wọn kàn máa ń pè wọn lọ́nàrẹ́bù ni wọn ò bú nǹkan kan. Jazakallahu. kìí ṣerú ọ̀nàrẹ́bù èyí tó jókòó yìí. Jazakallahu. mo kí yín púpọ̀. Rabbul arshi Sóhun náà ní tamato. khairan. ọ̀nàrẹ́bù tí tó ń ta mọ́tò. Rabbul arshi. àdúrà autos. Rabbul arshi Yọ̀dà fún khairan. Amadibo. bàbá wa onímàálù wọ́n fi ń tó mi létí nísìnyí pé nú àwọn màálù tá ń jẹ lónìí màálù yẹn ń bẹ mẹ́. Jazakallahu. àní wáyé tì. Rabbul arshi khairan. gbogbo yín abànà. Jazakallahu. mo fi àbànà tèmi tí ń bẹ lẹ́kọ̀ọ́ mo fi kí àbànà tí ń bẹ ń kalẹ̀ náà ọlá ìṣẹ́wò mi ò ẹnìkan kan kọ́ olóríire ọmọ lè máa mú jọ ọlá ìṣẹ́wò jọ àbànà jọ ànáwó bí ẹni tẹ̀wó ohun yẹn nìyẹn. Jazakallahu Rabbul ọba lóhùn arshi. ìkí àwọn olóríire lọ́wọ́
Obalo Ukaza Obalo Ukaza Obalo látgbà tí ilé kéwú wa ti wà ní Mọ̀lété àti rice àti ẹ̀wà àti support tó dá ní àtẹlùbọ́ òun ni àwọn méjèèjì contribute sọ́dọ̀ wa mẹ́. béèyàn bá ń ṣe rere fún ọ máa pọ́n ẹni tí ń ṣe rere fún ọ máa pọ́n ilé yóò máa dá fún yín sí. gbogbo yẹn wọn náà kí n yín wá o. gbogbo ẹ̀yin tẹ́ tóbi tẹ́ jáfa ńláńlá Maulana Shehu Kankawi. mo kì í yín púpọ̀ àfáàwá olóṣùn. àfáàwá amọ́dé. bàtúrè. gbogbo yín ni mo kí o. Alájà Rashida Aisha gbogbo àwọn Aisha ẹni máa rí kama rìn káàkiri bí ológbò. Jazakallahu. mọ́tò ní ta gbogbo yín náà lè ń ganu síbẹ̀. kéwúlérè ọmọ àkẹ́ kéwúlérè wà ló ń kéré bẹ́ẹ̀. Dr. Alikali ọmọ ẹ̀yà dáadáa mo kí akọ ikú ọmọ rọpọn pé ò tó bàbá rẹ̀ owó kẹ. gbogbo aṣáájú tí ó bá ní kò ní da fọmọlẹ́yìn wàhálà ni ó pa aṣáájú yẹn. ìwọ ń wo time kó fẹ́ tán fáwọn olóríire ẹgbẹ́ mi ni. ó ti máa sọ ẹgbẹ́ mi nù tó fi kú. ọba ti lánìyàn tó da sóhun ló ṣe rẹ̀ bẹ́ẹ̀. fàkàrù sọ̀lìyìn. bàbá bá nú àwọn ọmọlẹ́yìn tí mo bá wí dáadáa ló wà. tọ́lá kọ ikú ọ̀ya wèrè gidi gan ni o. ọ̀ya ìyàkú yà. òní àkọ ikú ibi ọ̀nlọ ọ̀hún máa lọ bẹ̀ ibi yìí ni o tò sí. ó sì pé kò ní da fọ́rọ́. ní da fọ́rọ́. wo agbádá rẹ̀ bí ti ń yọ náà. àkọ ikú. àṣírí àkọ ikú sì ń bẹ lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ yẹn ta fẹ́lẹ́fẹ́lẹ́. ẹ̀yin náà ló ti máa sọ̀rọ̀ wọn bí ìyá rẹ̀ dàkọ̀ wá sọ lójú àgbo. akọ ikú authentic. akọ ikú authentic. o ṣeun tọ̀ yìí bò. akọ ikú authentic. ọ̀dà bó o ti já sí pẹ̀lú ọ̀rọ̀ àkọ́ ikùn. nǹkan ọkùnrin àwọn tí ó lòun múra tẹ́lẹ̀ ọ̀wà náà wà lòun múra. akọ ikú authentic. akọ ikú authentic. ìwọ máa yín mú ọyìn mú kú ni. akọ ikú. ìwọ máa dìtẹ̀ máa sọ tẹ ọ̀tẹ̀ ló máa tẹ́ pa. akọ ikú authentic. akọ ikú. nọ ọmọlẹ́yìn tí mo bá wí dáadáa ni. ó sì gbọ́. ẹ wo bí tí ń bí sàbìtà. authentic. akọ ikú authentic. ṣé báyìí. akọ ikú authentic. akọ ikú authentic. ọjọ́ da fún ọ tí ó máa lọ fà. akọ ikú authentic. akọ ikú authentic.
ò ní jọ dáa fún ọ kalẹ̀ tọ́ ọ bá ti rá àwọn tẹ́rí ire ń bẹ lára wọn tí nǹkan kan wá ń sọ lọ́kàn rẹ àdírẹ́sì pé kò ní fi dáa fún ọ nù ní nǹkan aburú ni o. akọ ikú ọ̀tẹ̀ tí. owó àwọn èèyàn ti ń jáde torí rẹ báyìí. akọ ikú ọ̀tẹ̀ tí. ó tún fẹ́ kọ́kọ́ ó tún lọ yunifásitì ìtún ṣe mástà lọ́wọ́ báyìí lọ́ọ́ jòkó lẹ̀ lọ́ọ́ jòkó olóṣùn. akọ ikú. ó ti tó báwo náà tọ̀yìn mú pàtàkì lọ lọ́ọ́ mú ti lọ náà. akọ ikú sì tún ti lọ pé ó tún gba wàásù. mo kí ló gun ọ̀fẹ́. ìjà bẹ́ẹ̀ tù yín. àwọn eléyìí bí wọ́n bá da ẹ̀jẹ̀ wọn kalẹ̀ Sàràkí ní ọkọ̀. ìjà bẹ́ẹ̀ tù fani dùn. bọ́ọ̀bà sọ̀sáká bọ́ọ̀bà sòsoko dé wọ́n máa tọ́ wà. èwo ni kò máa nánú kí bí ejò wọn máa tọ́ wà. wọ́n rí ọ̀nbì kan láàárọ̀ tó bá tún di ìrọ̀lẹ́ wọn tún ti bọ́ ń bò mí. òní pẹ́ tó fi ṣòfò báwọn. àgbákò làwọn ológun ẹ̀fọ́ yìí. tó bá tẹ́ǹdì àwọn kílípù rẹ̀ mí gbà wọn àwọn eléyìí tó ń sọ ọ̀rọ̀ ọlọ́run ló ní kó máa jẹ́ àfa bàbá máa fa gbogbo nǹkan ya ni. loyalist ó dá kéèyàn lóyà ní ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀yàn ò bá ti lóyà yọ dọ̀yà. gbogbo wọn ọ̀ṣọ́ wa ni wọ́n jẹ́ bàbá wa Sàràkí bóòní tí mo ń wí. Bukola Sàràkí Ìlọrin. Làkàlíbù ṣìrọ̀ Bukola Sàràkí Ìlọrin. Ṣé o máa dìbò? Gbogbo wọn ògo àfáàlímì ni wọn. Làkàlíbù ṣìrọ̀ Bukola kò sẹ́ni tẹ́mi ọ̀bá ṣe. Ìlọrin. Torí tí wọ́n fún mi Ọlọ́run ti fún mi. Làkàlíbù ṣìrọ̀. Mi ò ní jẹ́ máa lọ dáná sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan nù wọn. Oríire ń bẹ gbogbo ọmọ Ìlọrin tí wọ́n bá tọ̀ sójú kan yóò hó. Ọmọ Ìlọrin tí ń bá ń gbẹ́ kòtò búkalẹ̀ fún ọmọ ìyá rẹ̀ lọ òun náà yóò padà kó síbẹ̀. Faridoni. Olórin àgbáyé ni Alhaji Salaty Arẹwà. Yọba tuhu faridun. ń gbọ́ nísìn Alhaji Salaty Arẹwà odidi màálù ńláńlá kan náà fún Alhaji Commander fún ìyàwó yìí. Yọba tuhu faridun. ẹgbẹ́ Ọlọ́run tóbi. Yọba tuhu faridun. ẹ ní dolósì. ẹni ọba sàmì fún yín náà ní dolósì. yóò máa da fún yín láéláé. àpọ́nlé yẹn pọ̀. gbogbo bí Salaty bá ti rí yọ lọlẹ̀ yẹn báyìí. òun náà lè fi ń ga sí. gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí èè lọlẹ̀ fáwọn tó jù ú lọ kò ní ga láyé. ẹ wo Salaty gbogbo nǹkan ni wọ́n wí sí i la kíní kan ṣe àwọn tó bí ọ ní nǹkan ó ṣe kù. sẹ́yìn tí nǹkan ṣe lélẹ̀ òun lọ fáìn. ó tún dàbí kó tún máa hó nǹkan jẹ nísìn. ó tiẹ̀ fẹ́ràn kópa láti máa. Alákùnrin Mùsùlùmí. Tí o ti jọ kú láti jọ iná nù. Alákùnrin Mùsùlùmí. Kò sì ní kú. Ìwọ tó o bá ro kúrò ló kú. Ìjà bá tù ú. Àwọn èèyàn sàmí mọ́. Wọ́n yẹ tètè sàmí sàdúrà bẹ́ẹ̀. Alákùnrin Mùsùlùmí. Bọ́lá gold tèmi ni. Gbogbo àwọn gold. Godmother láti Amẹ́ríkà. Alhaji Commander ló ní máa kí yín. Alákùnrin Mùsùlùmí. Ìjọba tù ú. Fọ́rin dà. Fọ́rin dùn ní. Àgbákò ọmọ. Alákùnrin Mùsùlùmí. Lóun fẹ́ wá gbé tí a lé mi tí a ọ́fíìsì mi. Ìrírú ẹ̀ ìwọ̀nù Ọlọ́run. A bá bí ọ̀dà máa bọ̀ wá. Ìjọba tù ú faridun. Fọ́rin. Alákùnrin Mùsùlùmí. Ó yà wèrè ju màálù lọ. Alákùnrin Mùsùlùmí. Àlọ́lọ́wọ́ ó dènà dèmí. Alákùnrin Mùsùlùmí. Mo ní tí àwọn gòdògòdò mi bá gbọ́ owó.
wọ́n kàn fi ọ́ ṣe kiri rè. كل مسلم ọba ní kó rìlíìsì bíi méjì kan lẹ́ẹ̀kan náà fọ́ọ̀nì ti bọ́ sábẹ́ kọ́tà. àṣọ òtí ẹ̀ lé. على كل مسلم áńgẹ́lì lẹ́yìn ìbejì láti Amẹ́ríkà Commander ní akin lẹ́gbẹ̀gbẹ́ family àníwá síta ṣe náà tẹ́lẹ̀ jara mẹsẹ̀ mbẹ́mbẹ́ على كل مسلم Mósè mbẹ́mbẹ́ على كل ọba lóhùn mbẹ́mbẹ́ مسلم Azukuti mbẹ́mbẹ́ على àwọn كل ọmọ ìyá mi náà mbẹ́mbẹ́ مسلم àwọn ìbejì على àlùkòdò كل fòwí مسلم bí wọ́n ti máa ṣe kébékébé káàkiri nù. على كل مسلم ọmọ àkáfí family ṣé o mọ ní kọ́ni dọ̀tí. على كل مسلم ṣé o mọ ní dọ̀tí. ṣé o mọ ní dọ̀tí kẹ́ wọ́n gbọ́dọ̀ ní dọ̀tí náà tẹ́lẹ̀. على كل مسلم على كل مسلم abájọ على كل مسلم orí dẹ́ máa fà yí gan pọ̀. على كل مسلم wàláyé ẹ sì rí pé máa ní dọ̀tí náà ni. على bàbá bá níbo ẹni láwà nínú àbó ṣe lọ fà. على كل مسلم agbádá yẹn nǹkan tó máa ní dọ̀tí o tó máa ní. àbá ó kàn jẹ́ pé owó pupa lẹ̀ kàn ná dé. على كل مسلم àti pé yín tẹ̀lé àbá púpọ̀ ju èyí tẹ̀ wá náà lọ. على كل مسلم ẹ má ṣe bẹ́ẹ̀ máa o ẹ má ṣe bẹ́ẹ̀ máa o. إجابته faridoni Yorùbá ànábì máa o. على كل Yorùbá ànábì máa o. مسلم mọ́ni dọ̀tí yóò dáa fún mọ́ni dọ̀tí yìí púpọ̀. على كل مسلم mo gbádùn ṣú yẹn gan lọ fà. على كل مسلم ṣú yẹn ò dọ̀tí. على كل مسلم láwàní yẹn ò dọ̀tí. على كل مسلم sátú ní bàmú ni. على bàmú yẹn gangan ìyàwó là ń ṣe torí rẹ̀ ti dàrú ó ní ṣe wá sí i. على ìyá máa rẹ́rìn bí ìyàwó ni. كل bàbá fẹ́ مسلم gbọ́ wá sí máa bọ̀ wá hálùkọ̀. على كل مسلم dá Sókótó. على كل مسلم kéwúlérè. على كل مسلم kéwúlérè. على كل مسلم nísìnyí ṣe kébékébé. على كل ọmọ àgẹ̀ مسلم ó sàfẹ́ gbọ́wọ́. على كل مسلم kò ní bàjẹ́ fún kéwúlérè náà. على كل مسلم ìdà على ìdà tìbò. كل مسلم lídà tògbómọ̀ṣọ́. كل مسلم lídà kílẹ̀ yín jẹ́. كل òkè sọ lídà مسلم òkè tọ̀wọ́ náà ń kọrin ní ọ̀ṣẹ̀hún. على Ọlọ́run ọjọ́ كل dá fún gbogbo yín. مسلم lọ́yọ̀ kọ̀ọ̀kan dá gbogbo ẹlẹ́kọ̀ọ́ lọ́ọ́ jòkó. إجابته lẹ́dàá ẹlẹ́kọ̀ọ́ lọ́ọ́ jòkó. فريدون ó ṣẹ̀ṣẹ̀ lídà. على كل Dókítà yìí lọ lọ́rùn. مسلم ọkọ ìyàwó. الحمد لله Alhaji Abdulrasaq على كل Alhaji Abdulrasaq. مسلم Dan إجابته Sókótó. إجابته ẹni ọba bínú àwọn Sókótó kò ní rí Sókótó wọ̀. إجابته فريدون gbogbo ẹ̀ lọ mọ̀ ní sáwùsù. فريدون ọba ti ń kówó sí ọ lọ́wọ́ dé. فريدون ọmọ wí ikú wì. على كل مسلم owó bá sí sáwùsù ní على wíwí. كل sáwùsù مسلم alátàní bá ṣe bí kìíní tẹ̀. على wọ́n كل tọ̀tọ̀ Sókótó náà ni مسلم wọ́n ń wí o. Sókótó. على كل مسلم Alhaji Abdulrasaq ọmọ alájà kó máa jáde bọ̀. على كل مسلم Sókótó. ọmọ mẹ̀yìmánú tábà náà ni. ìsìn ṣe dáadáa. كل مسلم òun náà má tó ọmọ dánihíyàngèrè. على كل مسلم Sókótó. إجابته yọ máa da ọkọ ìyàwó. على كل مسلم àwọn èèyàn Yorùbá ànábì mọ́.
نعمته فرد ó ti dọpẹ́ lónìí. الحمد لله ọkọ ìyàwó wa lónìí Haji Salaty mo bá Haji Commander Abdulrasaq mo bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. إلهي لك الحمد tọ́lọ́ ń bojú ọ̀tá jẹ́. في ذا وذاك Ọlọ́run bà ojú ọ̀tá jẹ́ ó jẹ́ ojú ọ̀tá. إلهي لك الحمد ẹ dákun ẹ jẹ́ kí Commander ọmọ kọ̀ọ̀pá àwọn lọ́wọ́ wọ́n súnmọ́ yìí díẹ̀ báyìí. إلهي ọkùnrin Ọlọ́run. لك الحمد ìníwàásí kan tí mo fẹ́ ṣe lónìí ju kí n bá Commander dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ. إلهي ṣé o mú ṣe. لك الحمد في ذا وذاك ọpẹ́ ni ọ̀rọ̀ Haji Commander. إلهي lónìí. لك lókun ọ̀fẹ́. الحمد ọpẹ́ yẹn wá pọ̀ إلهي لك torí mo الحمد mọ púpọ̀ ń bẹ. إلهي لك الحمد gbogbo ẹni tí ẹ bá báyàn nínú jẹ́ Ọlọ́run ò ní tẹ́ ní ìbànújẹ́ sínú ayé ẹ̀. إلهي لك الحمد ọjọ́ òní ó wá dùn ó lárinrin. في ذا ọ̀tá وذاك Commander gangan mọ̀ pé ọjọ́ òní ọjọ́ ìbànújẹ́ ni fọ́tà. في ọjọ́ ذا ìbànújẹ́ ni وذاك fálábòsì. في ذا وذاك Haji Commander wa mú pọ̀pá ọ̀pẹ lọ́wọ́. رضاك نرجو على أمرنا ọ̀tọ̀ ní pọ̀pá ta gbangba ọ̀tọ̀ ní pọ̀pá ta bẹ́ẹ̀. بك كان من كان ẹ sì rí i pé pọ̀pá méjèèjì náà dúdú ní. بك كان من كان àbí ńgbà tí èèyàn bá dúdú báyìí ṣe pọ̀pá tàbí ọ̀wà pupa ni. بك كان من كان èèyàn di wìlíwìlí nù. بك كان من كان بغير كلام àgbákò kankan ò dé o. وهذا بأوليك لا حولنا Bọ́lájí yìí kan máa ń tọ́kàn fa. إلهي لك الحمد eríire ní bẹ́ẹ̀ yà yìí lónìí. إلهي لك الحمد في Haji Commander wàláì àwọn àgbàlagbà wọ́n ti ṣe wá sí. إلهي لك الحمد bàbá mi àgbàdá ń bọ̀rọ̀ ló ti sọ̀rọ̀ Ọlọ́run. إلهي لك الحمد ọpẹ́ lèmi wá bá wọn dú. إلهي لك الحمد tọ́lọ́ ní kí ọjọ́ òní kókó re. في دعوتك Ilahi lakal hamdu fi dhawadhaka ridaka narju ala amrina bika kana ma kana. oh mo rántí gbà tá à ń ṣe ìyàwó Haja Mariam ọmọ bàbá Mufti. بك كان من كان mo wá débi bàbá ní fàbẹ̀hún dáadáa fàbẹ̀hún dáadáa. كان wọ́n من bí كان káàkiri mẹ́gàn bí káàkiri mẹ́gàn bí ká bàbá sọ fẹ́ kí n fò ní. بك كان mo من ní bàbá ẹ má fò ẹ كان má fò. بغير mo كلام wá dájí àwọn padà sílẹ̀ rẹ̀. لك لا أولنا وأذى بأولك لا أولنا wàláhì òní ìyọ̀rọ̀ ní sọ fáwọn tá a mọ̀. إلهي لك الحمد wọ́n wá rò pé Commander ò ní rí tọ́ da fẹ́ mọ́ ni. إلهي لك الحمد àgbà kan Commander. في bọ̀ èmi mo kọ́kọ́ fẹ́ fún un ní àgbákò ọmọ kan. في دعوتك mo ní a máa fobìnrin na obìnrin ni. في دعوتك obìnrin tó رضاك bá ti jẹ́ lẹ́sẹ̀ wẹ́wẹ́ gbogbo ẹ̀yin àfa ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ àwọn àyà yín ọmọ rìn kí bí iná eré o. رضاك bóbìnrin bá ti lè rìn kí jù tẹsẹ̀ ẹ bá sì ti wo ẹsẹ̀ obìnrin mi ti ń dọ̀tí púpọ̀ ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ ti ń dọ̀tí púpọ̀ ó tó lo mékọ̀pù kò tó yẹ. دعوتك
ẹjọ ilé ní dátọ̀ ní dákìrì ní dátọ̀ ẹ fura sí dáadáa ní ti ń jàǹbá ọkọ ni. Ngba ìmí tèmi wá fẹ́. Lakal hamdu. Mo wá rí i pé ọba tó fẹ́ ilé iná fìtínà. Lakal hamdu. Ẹwà ń bẹ àmọ́ kò sí wà. Lakal hamdu. Ngba kọ̀mọ́ndà wa dé tó gbé kinní náà wá bá mi nílé. Wọ́n múná lọ ìmọ́lẹ̀ tó tàn. Mo ní sẹ́ ń lọ ní àyín náà. Rídọ̀ akànnàríjú aláàmúrinà. Kana magana. Mo ní kí ló kọ eléyìí. Kana magana. Ó ní Aisha. Kana magana. Aisha. Kana magana. Àwọn àwíyé mẹ́mẹ́ o. Ìràwọ̀ magana. Ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ síbẹ̀ o ni. Àwíyé. Kana magana. Àwíyé. Ìràwọ̀ àtàwíyé tí ń wí tí ń yé ìràwọ̀ náà wá ń tàn. Wọ́n dábì àwọn tẹ̀ fi kú ni. Ẹ jòkó. Ó wá mú Aisha wá bá mi. Wọ́n wá mú náà lọ ìmọ́lẹ̀ tó tàn. Lọ́kàlẹ̀ àmúdù. Mo ní lu olè lẹ́yìn. Ìdáwàdàkà. Ó ní lọrin náà ní. Ìdáwàdàkà. Mo ní léwu o. Ìdáwàdàkà. Ó ní kóńtù àbí mo gbàgbé ni. Kóńtù kọ́ ni. Ìdáwàdàkà. Nílé ìfẹ́ lágbà. Ìdọ́ àkànnáríjú. Ẹ wo gbogbo àwọn kìnìún bí ti ń tẹ̀lé ra wọn. Aisha ilé wọn nílé kóńtù nílé ìfẹ́ lágbà. Ìdọ́ àkànnáríjú. Máa bọ̀ wá. Àìlámúrinà. Kọ̀mándà olórin àgbà ó wá rí Aisha ní kóńtù. Bìkákánà. Kánà. Lọ́dọ̀ àwọn bàbá wa mùkádàmù àgbà. Ìkákánà mọ̀gánà. Ìrìnkàlà. Kò ní dá fúnrọ́. Sábì àwòlíkà. Ẹ dákun ẹ rọra máa wo díẹ̀díẹ̀. Láàwùlànà. Ẹ rọra máa wo ẹ̀yà àfa. Sábì àwòlíkà. Ìyàwó kọ̀mándà ni. Láàwùlànà. Kọ̀mándà. Láàkì làkàlẹ̀ àmúdù. Èrì bí ó ti bá ṣe lọ́dún. Láàkì làkàlẹ̀ àmúdù. Sẹ́ni gbogbo ojú òbú tí máa ń jó lọ́sàn-án. Láàkì làkàlẹ̀ àmúdù. Ijó àgbákò. Fìdáwàdákà. Aisha. Àkànkẹ́. Fìdáwàdákà. Aya Ìdé. Ìdọ́ àkànnàríjú aláàmúrìnà. Fanta àti kóòkì. Ìdọ́ àkànnàríjú. Kọ̀mándà kóòkì. Aláàmúrìnà. Àkànkẹ́ Aisha Fanta kóòkì. Kóòkì Fanta. Fanta kóòkì Fanta. Kọ̀mándà bínú tán. Lákàlẹ̀ àmúdù fìdáwàdákà. Bínú tán. Fìdáwàdákà. P.A. Fìdáwàdákà. Manager ọ̀ndàtọ́ mi ni. Fìdáwàdákà. Rídọ̀ àkà. Sẹ́ni pé manager yìí náà ti di ìdàkudà. Rídọ̀ àkà náà rí ju aláwùrínà. Ó ṣe tó yín wò. Bìkákánà mákànà bìgèrè kàlà. Wàhásàbì àwòrìkàlà àwùlànà. Wá sí mi níṣẹ́jú méjì ẹ̀yin obìnrin. Ẹ lọ ní sùúrù fáwọn ọkọ yín. Kì í máa dá lẹ́ẹ̀kan náà. Iná nìsáhà. Yóò máa dá díẹ̀díẹ̀ tó padà wá fi débi òréré gíga ni. Kúlìkínà ṣàtà. Gbogbo obìnrin tí ó bá ní tẹ́lọ́rùn dáadáa lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ ní ó padà sìrìn láyé. Fàmí ni ọ̀nàlígẹ̀ ní mátúwàlígàrọ̀ mu. Gbogbo obìnrin tó ṣe wípé ọkọ rẹ̀ ń bu àlùbọ́sà sí i torí pé ó dájọ́ bu torí pé ó mú aṣọ burúkú níta
ọmọ wa jáde ọmọ wa rìn káàkiri ọmọ ẹlọlẹ yẹmí wò wọn padà tú sí ọlá tútù. wà mí ní òun náà lílà ọba ìlú. tú sí ọlá ọwọ àdẹni tí ó tún padà wàá tú kúrò láyé gan. ìsátàjà ńlá àlìsọ ibi yìí. àbáwọn ọkùnrin wọn náà kọ́ ni wo ìtí ọ̀yìn ni wọ́n ń gbóná gbogbo ìgbà. ọ̀nà sọ́làmù. ẹgbẹ́ yẹn láàfọ̀ olóṣù tí wọ́n ń gbé ẹsẹ̀. khairatun zawjati. wọ́n máa rò pé àfa sanra ikùn ń bẹ. khairatun zawjati. wọ́n máa bí wọ́n ti máa ń. khairatun zawjati. àwọn àgbo àgbà kò sí mẹ́lọ́dọ̀ bàtúrè. khairatun zawjati. Aisha ó dọ̀wọ́ rẹ̀ ilé eré ló ti jáde ilé àwọn àfa ló ti jáde má kẹgbẹ́kẹgbẹ́. khairatun zawjati unna salihatu. jẹ́ obìnrin rẹ̀ kápẹ́ gbogbo tó wù ayé pé ìwà kọ́rẹ́ ni o khairatun. àti ìwà tíwọ̀ náà ní. khairatun zawjati. ìtẹ̀rí kọ́ ó dọ̀wọ́. unna salihatu. ìtẹríba ó dọ̀wọ́ ẹ fọ́kọ rẹ tó o bá wá tẹríba kó o tó tẹ ọkàn bá. unna salihatu. gbogbo obìnrin tó tẹríba tẹ ọkàn bá tó sì já sí pé ọkọ rẹ àlùbáríkà tí ò tẹ ọkàn bá fún un ní tínú rẹ bá fi rú tọ́lọ̀ ń bá fi bínú obìnrin náà ò ní rí fọ́tò rẹ wò lára ọmọ. unna salihatu. mo sì ti rí ọ níjọ́ tẹ kọ́kọ́ wá ó kún kankan ọfáìn ju pàtó kún kan yìí lọ. unna salihatu. àfi tọkọ rẹ bá fẹ́ ẹnìkan ló kù. hafizatul ghaibi. so in qanitatun. kọmanda ní ka iye wáta yìí tó ń wọ́n ṣeun. hafizatul ghaibi. Níkàdí. hafizatul ghaibi. kò sí gbẹdá kò sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. hafizatul ghaibi. ọkọ rẹ ìyàwó náà mo sí bá ọ náà rẹ rè. hafizatul ghaibi. máa gbé ọkọ rẹ débẹ̀ dáadáa. hafizatul ghaibi. so in qanitatun. túlẹ̀ fún. khairatuz zawjati. túlẹ̀. khairatuz zawjati. ilẹ̀ yìí máa ti ń jẹ́ bẹ́ẹ̀. khairatuz zawjati. ọmọ àtàlà àwọn eléyìí o. unna salihatu. túlẹ̀. bàbá Mádìbò bẹ́ẹ̀ bá ti débi túlẹ̀ o bàbá máa rẹ́rìn sínú ni. khairatuz zawjati. sotiri tí wíwá o. unna salihatu. gbogbo àwọn sóró gan wọn bá ti débi túlẹ̀ sóró dìdí pèmí ń jọ kan ni àfa sóró wọn dìdí pèmí ń jọ kan láwọn máa gbádùn túlẹ̀ púpọ̀. hafizatul ghaibi. túlẹ̀. tọ́ba ti wá túlẹ̀ tán má túlẹ̀ fẹ́ lómi mọ́ o. hafizatul ghaibi. gbogbo obìnrin tí ń túlẹ̀ fọ́kọ tí tún túlẹ̀ falẹ̀ ayé rẹ̀ ó bàjẹ́. hafizatul ghaibi. ṣé wọn náà ní pé o ti gbójọjọ orí rẹ lọ. hafizatul. èyí ọmọ kéékèèké mẹ́rin lọ́jọ́ orí rẹ tó wà ń bọ̀ bíi pépà. hafizatul ghaibi. ọ̀wá ṣàpù níbi ìrìn mọ́ ọ̀wá kọ z jọ́mi ọkọ̀ z jọ́mi ọkọ̀ o jọ́mi ọkọ̀ v jọ́mi ọkọ̀ i wọ́n ní kátá ọ̀wá ní hẹ́gẹ́hẹ́gẹ́. qanitatun. dákun ó dọ̀wọ́ rẹ torí Ọlọ́run. hafizatul ghaibi. jọ máa mú gbogbo ẹ̀. hafizatul ghaibi. àwọn olóni. hafizatul ghaibi. àfa olóṣù sẹ́yìn kọ̀mọ́ndà. hafizatul ghaibi. jọ máa mú. hafizatul ghaibi. gbogbo ọkùnrin tí èyí bá mú ẹ ti máa rí bí ète rẹ̀. hafizatul ghaibi. so in qanitatun. gbogbo àwọn dókítà yìí wọ́n mú kísà. hafizatul tìyàwó rẹ̀ náà ni o. ghaibi. so in qanitatun. kódà gbogbo àwọn lógun ọ̀fẹ́ yìí. kí ni jẹ́ lógun ọ̀fẹ́. hafizatul ghaibi. yóò imú. hafizatul ghaibi. so in qanitatun. hafizatul ghaibi. so in qanitatun. yóò
mú tẹnu kó tún mú kó tún mú kó tún mú. Oyè tún sàrúnjàtì. Ọ̀nà sọ̀lẹ̀ àtú. Ṣé ara àwọn èèyàn dìde ni? Ọ̀nà sọ̀lẹ̀ àtú. Bàbá wa dìbò. Àfihàn lè gbóyìnbí. Láhàyà àfìdí. Àfihàn Anabi sallallahu alayhi wa sallam. Anabi ní kò sí tìjú nú ẹ̀sìn. Àfihàn gbóyìnbí. Ntọ́ tú igi ẹlòmíín nù ni. Àfihàn Wọ́n wá pè wọ́. Àfi kéèyàn ò kọ́ wọn, kéèyàn ò kọ́ wọn, kéèyàn ò fún wọn ní dìrásá rẹ̀ dáadáa. Ẹlòmíín wọ́n ṣe ìyàwó tán báyìí. Ọkọ máa da pálẹ̀ ni. Àfihàn tún lè Bọ̀bọ̀bọ̀bọ̀ yọ da pálẹ̀. Ìyàwó náà da pálẹ̀. Wọ́n kàn máa wọlé náà ni wọ́n wọlé. Èèyàn sì gbọ́dọ̀ ṣe mọ̀láàbà. Àfihàn tún lè gbóyìnbí. Ó ṣe mọ̀láàbà kọ́bùlà mùdáhálà. Àfihàn tún lè gbóyìnbí sọ̀rọ̀. Èèyàn máa ṣàlùwàlá kó tó kírun ni. Àfihàn tún lè gbóyìnbí. Àní isti'aratu afdalu mina al-kinayati wal-kinayatu afdalu mina at-tasrih. Àfihàn tún lè gbóyìnbí sọ̀rọ̀. Bọ̀bọ̀bọ̀ bàbá Mádìbò onítọ̀ ó ti tó ara àwọn èèyàn ń gbé fúkẹ́fúkẹ́. Ìkànnì dàtún. Commander commando àwọn onílù. Kò wá múnà. La ilaha illallah la ilaha illallah ilaha illallah la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Ibadallah rijalallah. Asana so before بحق الله رجال لا يعين نبي أوليلا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. حي قادر الله حي قادر الله لا إله إلا الله. يا أهل الوداع صلوا وسوى جلسنا على المختار لا من يا أهل الوداع صلوا على المختار لا من وهلوا سبونا هلوا لأجل صلاتكم يجلوا شفاؤنا. لا إله إلا الله، لا إله إلا الله، شفاؤنا لا إله إلا الله، وقايتنا لا إله إلا الله، دعوانا لا إله إلا الله، إلى شيري وعليه لا إله إلا الله.
Allah Allah Maulana La ilaha illallah. Tẹ̀mọ́lẹ̀ ẹ tẹ̀mọ́lẹ̀ ẹ tẹ̀mọ́lẹ̀ ẹ tẹ̀mọ́lẹ̀ ẹ jọ ìwọ tó ń bẹ ń bì yìí